ìdùnnú àti ayọ̀ ní ayẹyẹ àti gbé Talo ń jẹ́ bẹ́ẹ̀ apá kejì jáde ti wáyé nílùú Afesseda látọwọ́ evangelist Rotimi téèyàn bá ń bẹ nílùú Afesseda ní ọjọ́ 9 oṣù kẹjọ ọdún 2026 ó láti rí pé nínú olórin ẹ̀mí Ọlọ́run gbà fún ẹnìkan ju ẹnìkan lọ. Evangelist Rotimi tí gbogbo èyí mọ̀ sí Donkey God lásìkò tí ayẹyẹ ọ̀hún tí ó ń lọ ẹbí ará ọ̀rẹ́ àti ojúlùmọ̀ ló péjú pésẹ̀ láti bá ìránṣẹ́ Ọlọ́run náà yọ̀ lórí ìgbé ayé ẹ̀ tó fi gbé Talo ń jẹ́ bẹ́ẹ̀ apá kejì jáde. Lásìkò tó ń sọ̀rọ̀ alága eléyìí tí ń darí àwọn ikọ̀ èyí tó dúró gbágbágbá pẹ̀lú Rotimi ìtùnú tí gbogbo èyí mọ̀ sí Donkey God fún àṣeyọrí iṣẹ́ yìí ló gba ọ̀rọ̀ sọ láti sọ di mímọ̀ nípa ohun tí ó ṣẹlẹ̀ kí ó tó di pé Ọlọ́run ó tún kàwáyé fún apá kejì Talo ń jẹ́ bẹ́ẹ̀ èyí tí a pè ní saison 2 tí ó gbé jáde. Lára àwọn artiste tó wà níkàlẹ̀ òun náà ni ìyá ọba pẹ̀lú àpapọ̀ ẹgbẹ́ olórin ẹ̀mí tí wọ́n wà ní ìpínlẹ̀ Plateau. Ìkíni káàbọ̀ tí president ẹgbẹ́ náà eléyìí tí ó ṣe sétí gbọ́ àwọn ènìyàn tó wà níkàlẹ̀ ni ó mú ìdùnnú àti ayọ̀ dání lásìkò tí ohun gbogbo ń lọ. Bàbá àti ìyá Talo ń jẹ́ bẹ́ẹ̀ gbogbo wọn pátá ló wà ní ìkàlẹ̀ níbi ayẹyẹ ọ̀hún bí ó ṣe búrẹ́kẹ́ lọ́jọ́ 9 oṣù kẹjọ ọdún 2026. Lára àwọn tí ó tún kọrin bẹ́ẹ̀ náà ni Ayéǹdógbòlò Christian Wesu, Miracle Glory, Àṣeyọrí Suzy náà tún wà ń kalẹ̀ pẹ̀lú ọmọ aláṣẹ Ṣẹ̀wẹ̀lẹ̀ Jésù náà tún farahàn níbẹ̀ níbi tó yẹ mọ́ gbogbo àwọn àtìsí ọlọ́kọ̀ọ́jọ̀kan eléyìí tí ó yọjú pẹ̀lú láti fi ìdùnnú àti ayọ̀ wọn hàn. Fún ìtẹ̀síwájú Talo ń jẹ́ bẹ́ẹ̀ ṣe àlàyé nípa tí ojú rí lásìkò tí wọ́n ń ṣùgbà rẹ̀ láti wá sí orí stéèjì kí ètò gbogbo kó bẹ̀rẹ̀ bí ó ti tọ́ àti bí ó ti yẹ. Èrò láti ìlú Kútọ́nù, ìlú Ìpòbẹ́, Àjàṣẹ́ àti agbègbè ẹ̀ tó ìdè paraku ló péjú pésẹ̀ síbi ayẹyẹ náà. Nígbà tí ètò gbogbo tó ń tẹ̀síwájú níbi ayẹyẹ ìkójáde Talo ń jẹ́ bẹ́ẹ̀ saison 2 èyí tó wáyé ní ọjọ́ 9 oṣù kẹjọ ọdún 2026 tí a wà yìí láti ọwọ́ Rotimi ìtùnú tí gbogbo yìí mọ̀ sí Donkey God ló farahàn bí ohun gbogbo ṣe lọ ń bẹ̀ lọ́jọ́ ọjọ́ náà. Àwọ̀ àgbéléwò tí a pè ní Talo ń jẹ́ bẹ́ẹ̀ saison 2 ìwọ nìkan ni ló ti di ntí gbogbo ọmọ ìlú ti bẹ̀rẹ̀ sí ní rírà báyìí. Success Adékànbí lásìkò tí ó ń gba máìkì láti fi ìdùnnú àti ayọ̀ rẹ̀ hàn pẹ̀lú ìfẹ́ oní gbogbo àwọn tí ó wà ní ìkàlẹ̀ fi bá evangelist Rotimi Donkey God yọ̀ pẹ̀lú àṣeyọrí eléyìí tí ó ṣe ní ẹnu iṣẹ́ náà. Bó ti jẹ́ wípé ojú rẹ̀ rí tó kí saison 2 kí ó tó di pé ó jáde ṣùgbọ́n lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àsìkò eléyìí tí ó lò lẹ́nu ẹ̀ ó wá padà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run náà ni. Kàásùmù Ìṣọ̀lá ló ti ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ̀ TV. Abudu Ọláníjà ló ṣe àkójọpọ̀ ìròyìn náà tó sì ṣàyàn rẹ̀. Ọ̀sọ́lọ̀ TV. Ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.